ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó múra kankan èmi ọ̀fẹ́ ọ́fíìsì tèmi ó bàjẹ́ ni òbí wọ́n bá fẹ́ bọ́ ọ́fíìsì tiẹ̀ jẹ́ bàjẹ́ bí wọ́n bá fẹ́ bọ́ ọ́fíìsì tiẹ̀ jẹ́ ìwọ bàjẹ́ kálukú ni máa mójútó ààyè rẹ̀ ààyè tèmi nù èmi ò sì ní ọjọ́ mi ńlẹ̀ kàńtà kọ́ bàjẹ́. Number 1 assignment ẹni bá jẹ́ ìmáàmù ìlú òun ni pé mọ́sálásí ìlú wọn gbọ́dọ̀ mójútó dáadáa ló fà á ẹjọ́ tẹ̀mí náà di ìmáàmù Ògbómọ̀ṣọ́ àkọ́kọ́ tí mo kọ́ mójútó ni mọ́sálásí torí pé mọ́sálásí ìlú òun náà ni símbọ́ọ̀lù ìsìláàmù ìlú. bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ mọ̀ bóyá ìsìláàmù ń bẹ ìlú kan mọ́sálásí ìlú wọn ni kẹ́ ẹ lọ wò kìí ṣe mọ́sálásí ẹgbẹ́ kìí ṣe mọ́sálásí ìjọ kìí ṣe mọ́sálásí àdáni torí pé bẹ́ẹ̀ yàrá bá dání nǹkan kò sára tí ò lè dá bẹ́ẹ̀ bá a bá kẹ́gbẹ́jọ tá a jọ ní nǹkan kò jẹ́ bí ẹgbẹ́jọ dání àjọ máa mójútó ṣùgbọ́n mọ́sálásí ìlú lọ́pọ̀lọpọ̀ ọgbà èyí tí máa sábà ṣẹlẹ̀ sí ni wípé odó bàbá wa ní òrùn ní ọ̀fọ̀ odó bàbá wa ní òrùn ní ọ̀fọ̀ ṣé ẹ mọ̀ pé bàbá bá bímọ mẹ́rin odó wa ń bẹ ń ta wọn fi gúnyán lálẹ́ àná wọn gbé wọlé ń bẹ ń ta òun wa mú lọ́sàn-án táàjù kọjá lára odó ó wò pé àbí Mọ̀nsúrù bá débẹ̀ yìí ó gbé Mọ̀nsúrù ó gbé ó yẹ kó mọ̀ pé.